dé ire àwo òkùnkùn ẹ fìkà sílẹ̀ ẹ̀san ti dé o balógun lọ́rùn ṣàgbàlá jáde égbodò wọlé ẹ̀san ti dé o balógun lọ́rùn ṣàgbàlá jáde égbodò wọlé. Ilé máa rọrùn, ọ̀dẹ́ máa rọrùn, àwa ti lé kúlà nílẹ̀ yìí ò ní gbé. Mo ti gbé lórí kúlà ẹ̀bí rán rere, àdìmọ̀, àwa ti lárùn lọ nílẹ̀ yìí ò ní gbé. Mo ti gbé àrùn ẹ̀bí rán rere, àdìmọ̀, ọjọ́ ẹ̀dúrà olùgbọ̀n àwọn ajagunà níwájú aláṣẹ lọ́rùn títẹ̀lé tirẹ̀ lọ́jọ́ ìdúmọ̀lé. ẹ̀lẹ́ ẹ̀kú ìkàlẹ̀ àkú àtàárọ̀ o tó lójú ọjọ́ lọ́dọ̀ yín ẹ̀kú ìyálẹ̀ta ẹ̀ka àsán ẹ̀ka àárọ̀ ẹ̀kú rọ̀lẹ́ ẹ̀kú àjálẹ́ o gbogbo wákàtí tí ètò yìí bá ba yín wákàtí ìdùnnú ní ọ̀jẹ́ o èmi ọmọ yín náà ní lukumọ̀nà ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala ìtumọ̀ àlá lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí là ń pè ní àṣírí àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ọ̀bá kú mọ ibi tí ó lọ ibi tí ọkàn ní ọmọ àyà sí ẹ wo èso yìí dáadáa lédè Yorùbá a máa pè ní èso Owerenjenje a máa pè ní èso Owerenjenje àwọn ẹlòmíràn máa pè ní ojú olóńgbò. Ewé kan bẹ́ẹ̀ ń jẹ́ ewé òmísìmísì onítàkùn tá a mọ̀ pé òmísìmísì méjì ló wà òmísìmísì gogoro ń bẹ òmísìmísì onítàkùn ń bẹ òmísìmísì onítàkùn òdòdó rẹ̀ tí máa so òun ni Owerenjenje. Kí wàá ní ìwúlò Owerenjenje? À ń pè ní káńsù àwọn àgbàlagbà báláwọn ti fún òyìnbó ní ọgbọ́n àtinúdá bẹ́ẹ̀ náà ló fún àwọn bàbá wa náà ní ọgbọ́n àtinúdá wá gbọ́ o èso yìí ò ṣòro rí o pọ̀ dọ́dọ̀ àwọn eléwé ọmọ ó rí èso yìí o kọ́dà inú igbó tí wọ́n bá tí èso yìí tó bá lalẹ̀ wù tó bá wo Owerenjenje yìí a máa so jìgbìnì a máa so púpọ̀ èso yìí ó rí lọ́dọ̀ àwọn eléwé ọmọ kìí ṣèso tí èèyàn ò lè rí o orúkọ rẹ̀ ni mo ti dá yìí o èso kan tó wá ń bẹ à ń pè ní èso ìdò ó rí rogodorogodo báyìí òun dúdú ń tiẹ̀ rogodorogodo báyìí la ń lórí ìdò làwọn àgbàlagbà á pè é gbogbo náà ìdò ni ṣùgbọ́n lédè àwọn ará Kútọnu àbábíjan àbí Gàbọ́n ìmọ̀bẹ́yìn tí pè é o èso ìdò náà èso tó yíṣì láti tètè rí ni o kìí ṣe nǹkan tó wọ́n dẹyin o ẹ̀ẹ́rì lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ dóyìnbó ẹ̀ẹ́rì bẹ́ẹ̀ dé Ìbàdàn ẹ̀ẹ́rì bẹ́ẹ̀ dọ́yọ̀ ẹ̀ẹ́rì bẹ́ẹ̀ dé Ìlọrin ẹ̀ẹ́rì gbogbo ẹ̀yin ará Òkèògùn èso yìí ò ṣòro rí o ẹ̀yin ará Òṣogbo kò ṣòro rí o èso ìdò ó dúdú báyìí ó ṣe kéékèèké ṣé ń gbọ́ mi yé eléyìí là ń pè ní Owerenjenje tàbí kẹ́ ní ojú olóńgbò kí wàá ní iṣẹ́ rẹ̀ àtàwọn èròjà rẹ̀ yòókù sórí ojú olóńgbò yìí lásán nínú àwọn ọṣẹ rẹ̀ kan àní ìfilẹ̀ ṣùgbọ́n nínú àwọn ọṣẹ rẹ̀ tó wúlò fún tẹrú tọmọ òun láàfilẹ̀ sórí bàdé máa lo káńsù òyìnbó tí wọ́n sọ pé lo méjì láàárọ̀ lo méjì lálẹ́ ǹjẹ́ ọmọ pé bẹ́ẹ̀ làwọn bàbá wa náà máa lo èso yìí bẹ́ẹ̀ ni tọ́ ọ bá gbé méjì mì
lójúmọ́ tàbá ọba ń lọ ibìkan ọba gbé 9 mì lójúmọ́ ọwọ́ ẹlẹ́yẹ kan kò ní fọwọ́ kàn lọ́jọ́ yẹn. àásù mọ́kèlè làwọn àgbàlagbà á gbé mi kódà bọ́ jẹ́ ẹyọ kan ló gbé mi èèwọ̀ ni lọ́jọ́ yẹn wọn ò lè fọwọ́ kàn ṣùgbọ́n má fọlọ́hún lẹ́ o má fàdúrà ṣeré o. ọ̀nà wọn lọ́wọ́ wà yìí sì yàtọ̀ sí ká gbé mi àti iṣẹ́ tí ń ṣe sórí èso yìí pẹ̀lú èso odò ọwọ́ àwọ̀ òdìdí àtàrí tó gbó kákáká dáadáa sórí èso yìí ọlọ tí ó pọ̀ àáfi masíìnì lọ wọ́n máa fẹ̀rọ lọ tó bá lè gun àágun pọ́ìsì lọ́jọ́ fáwọn ẹ̀mí òkùnkùn o pọ́ìsì lọ́jọ́ fún wọn ò gbọ́dọ̀ fẹnu kàn án sórí èso yìí tó bá sa nígbẹ́rẹ́ òtútù ó sì múlùwẹ̀. àwọn tó bá jẹ́ ọmọ Yorùbá tí wọ́n bá ti lórí wọ́n ti mọ̀ yí pé bí mo ṣe wí bẹ́ẹ̀ lórí tó bá ságbẹ́rẹ́ rẹ̀ tó bá tú ọkùnrin kódà òtútù ó múlùwẹ̀ débi pé Olúwa padà gba dírípù àní sọgbẹ́rẹ́ rẹ̀ ṣùgbọ́n ọlọ́sẹ̀ rẹ̀ láàṣọ fún gbogbo wa tàbí olóróró rẹ̀. sórí èso ìdò yìí àti èso Owerenjenje yìí wọ́n wà ń lọ tí ó kúnná yọ pọ̀ wọ́n wà wọ odidi atare kan ọ̀dà odidi atare yọ ọ̀dà lọ lójú ọlọ́ni ẹyọ wóró kan ò gbọ́dọ̀ sọnù mbẹ́ tó o bá ti lọ tó ṣe lọ́múlọ́mú ọ̀ wà á dà àpapọ̀ èèpo ọ̀bọ̀ ọ̀lọ́ lọ́múlọ́mú ọ̀dà àpapọ̀ igi ńlá ọ̀lọ́ lọ́múlọ́mú ọ̀dà àpapọ̀ ẹ̀rùn àwọ̀nká ọ̀lọ́ lọ́múlọ́mú ọ̀dà àpapọ̀ ọtí lọ ó ti dá gbogbo ẹ̀ pọ̀ fine ọṣẹ yòówù tó ọba láìkì fipò ọṣẹ yòówù tó ọba láìkì fipò ìwọ tó ọba fẹ́ máa lọ bí ìtajà rẹ ìwọ táwọn kẹnumánì bá pọ̀ mi tó ti ń tajà omi àgbọn ni ó fi pò ó omi àgbọn lọ́dà jù ká fi pò ó àáfomi odò tí kì í gbẹ náà kò súnmọ́ mi àgbọn lọ́dà jù máa bù wẹ̀ ṣùgbọ́n tó ọba wá fẹ́ lò ó gbé omi gbígbóná kaná yóò hó ọ̀dà àpapọ̀ mọ́ omi tútù débi wípé tó ọba ń bu omi yìí sára ọ máa mọ̀ ọ́ lára wípé omi yìí ń du ọ lára ọ máa fìlì ẹ̀ lára pé omi yìí ń du ọ lára ọ máa fi ọ̀sẹ̀ yìí wẹ̀ á sì wí ọmọ òkókó sọ ọmọ sẹ́sì ṣe tí èèyàn bá jẹ́ ẹni ibú ẹni ibi tí bá ń bà ọ́ jẹ́ lẹ́yìn àbí bá ń ṣiṣẹ́ ibi pẹ̀lú rẹ̀ àṣírí rẹ̀ ó sì máa tú sojú rẹ̀ ní gbangba báyìí àṣírí rẹ̀ ó máa tú sí ọ lọ́wọ́. tí èèyàn bá ń fogun kọ̀kọ́ jáàyàn kódà kọ́kọ́ máa fogun ja ìyàwó tàbí ìyàwó ní fogun ja ọkọ máa lọ sẹ́yìn àṣírí ọkọ rẹ̀ ó sì máa tú sí ọ lọ́wọ́. ojú oorun ni o ojú yóò máa tú ni tí wọ́n bá máa sọ pé sójú báyìí lọ bẹ́ẹ̀ ni èyí bá alákòjọ lẹ́nu iṣẹ́ àṣírí nì tí wọ́n bá ń lé ọ tí wọ́n bá pọ̀ lórí rẹ̀ àṣírí nì ṣé mo wà nù oyún mo gbọ́dọ̀ lò ó ẹni olóko àpò òṣèlú bó ṣe sọ kò ní sí lẹ́jọ́ ọba bímọ ṣùgbọ́n wọ́n tẹ̀ ẹ́ bá lomi gbóná tó bá jẹ́ pé ń lé yín o ẹ̀yìn lomi gbóná tó bá jẹ́ pé olómi tútù ní omi tútù náà ló fi lò ó ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ni pé ó fi epo para kó tó wẹ̀ epo pupa ó fi para tó o bá rómi epo pupa kí ló tún lè lò ó lè lo òrí tó o bá rórí ńkọ́ ó lè lóyin tó kọ̀ọ̀kan fi para kó tó wẹ̀ tá a bá wá bẹ́ẹ̀ ṣe lóróró ńkọ́ sórí bó ṣe lọ́ọ́ tán yẹn dà á sínú òróró grace tàbí kó dà á sínú ọ̀nàlà tàbí kó bù sínú back to sender máa fi pa gbogbo ara rẹ̀ kódà tó o bá fi sínú òróró tó o bá fi ń pawọ́ nídìí ọjà rẹ̀ tí wọ́n bá náwó àgbà náà fún ọ kò ní lè ṣe nǹkan kan sọ̀pẹ́ pẹ̀rẹ̀ tó máa rí ni pé ọwọ́ ń ju ọ owó yẹn tètè dúró o ti mọ̀ pé àgbà àná nìyẹn
tó máa wá gbọ́ o iṣẹ́ yìí tọ́ ọba lóòótọ́ ọba fi pa owó tọ́ ọba bá èèyàn lọ́wọ́ tọ́ ọba jẹ́ oníṣẹ́ ẹbí tọ́ ọba jẹ́ oníṣẹ́ ẹbí ọwọ́ rẹ̀ ó gbóná mọ́ lọ́wọ́ ìwọ gbọ́dọ̀ mọ̀ ká ẹni bílẹ́nì yìí iṣẹ́ yìí dáa púpọ̀ ó dáa gan ni a lè kà á tán kódà kọ́ wá gbọ́ tọ́ ọba ń lo iṣẹ́ yìí tí èèyàn bá jẹ́ni tí ń ṣe dáadáa sí ọ yóò fún ọ lóúnjẹ yóò fún ọ lówó yóò kaṣọ fún ọ ṣùgbọ́n aburú tí ń ṣe fún ọ ju tówó tí ń fún àtàṣọ tí ń fún ọ lọ tọ́ ọba ń lo iṣẹ́ yìí ẹni yóò ní kí ọmọ tọrọ mọ̀ ipò ti gẹ́ẹ̀tì òun iṣẹ́ yìí máa tún ní àwọn ẹni ibi ni iṣẹ́ tó dáa ni o gbogbo ẹ̀yin tẹ́ bá lò yóò bá yín lára mu o yóò bá yín lára mu o èmi ọmọ yín náà ni o ọgbọ́n pọ̀ nínú àwọn àgbà Yorùbá ẹ̀ máa súnmọ́ wọn ọ̀sẹ́lẹ́sì tí e lò ó kò ṣiṣẹ́dá àràwọ̀ tí e lo eléyìí yàtọ̀ ẹ gbọ́ mi ọ̀tọ̀ lẹ̀sìn ìbílẹ̀ ọ̀tọ̀ níwòsàn ìbílẹ̀ ọ̀tọ̀ lóúnjẹ ìbílẹ̀ ọ̀tọ̀ làṣà ìbílẹ̀ o ọ̀pápọ̀ mọ́ra wọn o ìwòsàn ìbílẹ̀ lélẹ́yìí tọ̀pápọ̀ mẹ́sìn ẹ gbádùn mi ẹ kọ̀fọ̀ ó pegede dúkìá ọlọ́run lélẹ́yìí yọba yín lára mọ́ o akíbá mọ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ lórí àkọsẹ̀jáyé yín àbí ẹ fẹ́ tọ́jú àrùn ọlọ́jọ́ pípẹ́ ẹ kà sí wa o àdá yín lówó ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group o ẹ darapọ̀ mọ́ wa pàṣẹ mẹ́sẹ̀gì ilẹ̀ fún mi èsì máa fi WhatsApp pọ̀ pè mí o 08032983298 nọ́mbà tẹ́ fi darapọ̀ mọ́ wa ni mo wí yìí o ẹ̀yin tẹ̀ sí ní Nàìjíríà +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98 èmi ọmọ yín náà ní pọ́n ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ire kàbètè. àti jáwé ìwọ̀rọ̀ àtúwà lára àti jáwé ẹlẹ́rọ àtúwà lára. Jẹ́ǹsì mi, ẹ̀wọ̀n jẹ́ǹsì mi, ojú jẹ́ǹsì mi, àlẹ́ jẹ́ǹsì mi, ikú jẹ́ǹsì mi, àrùn jẹ́ǹsì mi, ẹ̀yin ọwọ́ òkùnkùn ẹ̀wọ̀n jáyé sí i, ṣàwàlájáde ṣe gbòdò wọlé. Àwa ti lé kúrò nílẹ̀ yìí òdìgbélé, òdìgbélé ikú lọ, èmi rọ̀ rẹ̀, àdìmọ́ àdìmọ́, àdìmọ́ àdìmọ́. Àwa ti lárùn lọ nílẹ̀ yìí òdìgbélé, òdìgbélé àkúlọ̀, èmi rọ̀ rẹ̀, àdìmọ́ àdìmọ́, àdìmọ́ àdìmọ́. Ọjọ́ ìkúrọ̀ olúkọ̀ọ́hún àwọ̀, ajagunlá níwájú alájẹ́ ẹ̀dọ̀rùn. Jíjẹ́ ìdílé.